Fìlà rẹ bí apẹ̀rẹ̀ yìí lódìrí owó kíní ni wọ́n fún tí wọ́n ní a máa san owó ni. Daddy, mo ti ṣọ́pà nílò láti ṣẹ̀wó €100. €100? Ìyìn ìyá jẹ́ wo. Ọ̀la €100 nílò tọ́ o. Èèyàn burúkú ni wọ́n. Kí ni ó ṣe bọ̀bọ̀ yẹn? Mi gbọ́. Kí ló ṣe bọ̀bọ̀ yẹn? Kí ló ṣe bọ̀bọ̀ yẹn? Ìṣàlà. Mo lọ ti kọ́ yẹn. Láti Nàìjíríà rí. Kí ló ṣe bọ̀bọ̀ yẹn? Kamilu ni wọ́n pa mí lẹ́rìí. Kí ló ṣe bọ̀bọ̀ yẹn? Báwo ló ṣe mọ̀ pé bọ̀bọ̀ ni? Báwo ló ṣe mọ̀ pé bọ̀bọ̀ ni? Tó bá jẹ́ obìnrin ńkọ́? Kí ló ṣe obìnrin yẹn? Kí ló ṣe obìnrin yẹn? Oh my days, irú ọmọ wo wá rí tó Kamilu. Ọ̀dàbọ̀. Ọmọ yẹn gbọ́dọ̀ bọ̀. Fìlà rẹ wo fìlà rẹ bí apẹ̀rẹ̀ sódìrí. Torí fìlà mi ní apẹ̀rẹ̀. Fìlà rẹ ní apẹ̀rẹ̀. O ti yọ fìlà rẹ jẹun orun rẹ jáwọn èèyàn wo orun irú orun tó ṣe.